àfi ká wà lọ́kan àmọ́ ìwà lọ́kan wa Ọlọ́run ó ní tó ń bá fẹ́ ni òun ó ṣe wá lọ́kan àmọ́ ẹ̀ níyẹ̀ tẹ́ ẹ̀ nígbò ẹnu yóò máa ṣe pa ara wọn torí ẹ̀ náà la ṣe dá yín kí diversity yẹn lè wà kẹ́ lè celebrate unity in diversity. So tẹ́ bá celebrate unity celebrate diversity in unity celebrate unity in diversity. So méjì lẹ́ lò tẹ́ ẹ̀ bá lo méjì tẹ́ ẹ̀ bá lò ayé ò ní rọrùn àwa ẹlẹ́sìn la jẹ́ káyé gbádùn àwa ẹlẹ́sìn Nàìjíríà tó ń dàrú ìyàwó ẹlẹ́sìn àwa ẹlẹ́sìn so ó dọ̀wọ́ ẹlẹ́sìn èyí tí àwọn bàbá wa ní má sì gbáwí mo fara mọ́ o àmọ́kẹ́ tó ṣàdúà àdúà kọ́ ló kọ́ hàn àwọn náà sọ pé májẹ̀mú àdúà ó wà so inú májẹ̀mú àdúà ní ká kọ́kọ́ tẹ̀lé tọlọ́hun ṣẹ́rí owó ló dá gbogbo ẹlẹ̀ owó agbọ́lá fún materialism ju spiritualism lọ àtẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn christian morality tan príṣìdà kò sí morality àwọn bàbá wa imam Male wọ́n ṣe tírà wọ́n ṣe ìwé kan morality in Islam in Sunnah mo wà ń bẹ̀ mo wá sọ ń bẹ̀ pé morality conscience ló kọ́kọ́ dànù ná lọ́wọ́ gbogbo wa lọ́dọ̀ gbogbo ẹlẹ́sìn kò sí dọ̀míìrù mọ́ kò sí dọ̀míìrù mọ́ dọ̀míìrù ló wà fòkùdán àwà fàkídú àdọ̀míìrù dọ̀míìrù yẹn tí a bá ní conscience ni ó máa gáìdì ẹ̀ bọ̀ tó bá ti ju conscience ilẹ̀ tó fi conscience tó fi nǹkan míì lékè conscience tó fi material lè yóò bo conscience ẹ̀ lójú ni kò ní jẹ́ kí conscience ríran. So aṣọ owó di Ọlọ́run ìjọ tí ẹ̀sìn tí ò rí báyìí tá àgbẹ̀sìn kankan rí níkankukan ayé lálàáfíà báwọn èèyàn bá pàtẹ síta kò ní dúró ń bẹ̀ yóò sọ iye tí òun sọ tó ń ṣe kíni ẹni tó bá débẹ̀ ó mú yóò sì fowó ẹ̀ síbẹ̀ ẹnìkan ò ní jí lẹ́rù ẹnìkan ò ní jí lówó àmẹ́lẹ́ ní òun gan tó bá dúró tọ́jú ẹ̀ wọ́n rẹ́dì láti gbé kò sí conscience mọ́ so àfi kí ilé kéwú àti ilé ẹ̀kọ́ àti mọ́ṣáláṣí àti church ká padà sí ríre conscience ká padà sí real spiritualism ju materialism lọ ìjọ tá bá padà bẹ́ẹ̀ a sì rí pé ìlú ó dá kò nídìí ká ṣẹ̀ṣàdúà ẹnu àdúà tá Ọlọ́run ti ń ṣe èyí tá ń ká ní kọ̀ọ̀kan ni wàláhì lásìmọ Ọlọ́run yóò gbà fún wa ó tiẹ̀ ti gbà àmín àmọ́ tí ó jẹ́ kí àdúà ṣiṣẹ́ òun níṣẹ́ ọwọ́ wa inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim níjọ́ abáyíra padà à ń pariwo change a rò yí pé Buhari ló máa change wa tí kálukú ò bá change lọ́dọ̀ ààrẹ slogan yẹn tí kálukú ò bá change lọ́wọ́ ààrẹ kò ní rí change kankan abàjẹ́ débẹ̀ tí corruption bàjẹ́ débẹ̀ corruption bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ láti church láti mosque so a ṣe wáàsí tí àwọn èèyàn fi lè yí padà rántí alkiyama so ní church a preach prosperity ṣé nǹkan tá Ànábì Ìsá wá preach ni ẹ èyí tó wá preach kọ́ yẹn Ànábì Ìsá ń lajú afọ́jú lóòótọ́ níjọ́ tó ti kú ló ti gbé lọ
kò sẹ́ni tó tún lè lá mọ́. Àìlè lá mọ́ tí wọ́n lè lá làwọn Kírísítẹ́nì ṣe resort sí à ń kọ́ hospital, à ń lo oògùn, à ń lo kinní torí àwọn onírú mírèkù bá ní. Gbogbo ẹni tó ń pariwo mírèkù lénìí ẹni kó lọ hospital arọ tí ó lè dìde tó fẹ́ gbé dìde kó lọ rí àwọn tí wọ́n paralyze kó gbé wọn dìde. Tó bá ṣe bẹ́ẹ̀ yẹn real miracle ni ẹ but kì í ṣe stage making. So àwọn yẹn àwọn nǹkan wọ̀nyí ta sọnù níjọ́ta Nábì Ìsá ti lọ lánàá. Al-Qur'ani nìkan ṣo mùjíza tọ́lọ́run ṣẹ́kù tí ó sì máa bẹ lọ gbére. Dámàtì ládẹ́yìnà fàfà kọ̀t kulla mujizatin minan nabiyina izla tí walam tadumi. Dámàtì ládẹ́yìnà fàfà kọ̀t kulla mujizatin. Mùjíza Ànábì ò wípé Ọlọ́run ò sọ pé òun fún mùjíza kan tó tayọ Al-Qur'ani. Gbogbo yòókù à ń wá mọ́ lára ni. Gbogbo pé mùjíza kan lélẹ̀ ìfà ni Al-Qur'ani nìkan mùjíza. Òun náà l'Al-Qur'ani fi wà dé ní làfà ní Búrdà fi ní dámẹ́tì ládẹ́yìnà. Òun ló dé. Òun ló ń bẹ láàrin wa. Ó wá borí gbogbo mùjíza tó kù torí àpọ̀pá Músá ó ti lọ níjọ́ tí Músá ti kú ní pọ̀pọ̀ òṣìṣẹ́ mọ́. Òun nìkan la fún. Fáwọn ẹlòmíì lẹ́yìn ẹ̀. Ìsá kó wo adẹ́tẹ̀sán kó lajú afọ́jú kó jí òkú dìde òun nìkan la fún fún ẹlòmíì lẹ́yìn ẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó dé pẹ̀lú Al-Qur'ani yẹn ló ṣẹ́kù lọ́dọ̀ wa nísìn tó tayọ mùjíza. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tán bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wọn lè sọ̀rọ̀ tó Al-Qur'ani. Ayatu haqqin àwọn ayá rẹ̀ mùjíza tó jẹ́ yẹn minar rahmani muhdathatun ó ṣẹlẹ̀ gbà tọ́lọ̀ ń dalẹ̀ qadimatun. Ìsopọ̀ tó ń bẹ lára pé ọ̀rọ̀ Ọlọ́run ni tọ́lọ̀ ń sì jẹ́ qadimun tó ń jẹ́ muhdath. Ìyàsopọ̀ yẹn lẹ̀pọ̀ mọ́ra wọn tí ò ṣe já. Téèyàn ò lè yà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni. Law suyirat bihil jibal aw qutti'at bihil ardu aw kullima bihil mauta bal lillahi al-amru jami'an. Kò sí tó ní Al-Qur'ani sí tí ò ní dáhùn. Torọ́rọ̀ Ọlọ́run ni. Bọ́rọ̀ èèyàn lásán bá ń ṣiṣẹ́ lára igi tí ó sọ pé tí ó sọ̀rọ̀ sí tí ó ní kó wọ́wé tí ó sì wọ́wé. Kí lọ̀rọ̀ Ọlọ́run ò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ sí? Àmọ́ ńgbà tí mẹ́ni wa ti lẹ tí ìsopọ̀ wa pẹ̀lú Ọlọ́run ti lẹ ó jẹ́ káwa náà lẹ kò jẹ́ kọ́rọ̀ ní máa ṣiṣẹ́ tààrà mọ́. Islam àwa Mùsùlùmí a ní kankan láti bá kiri Kírísítẹ́nì jà. Kírísítẹ́nì ò sì ní kankan láti bá wa jà. Júù bẹ́ẹ̀ ni Júù. In tí Islam ṣe fún yín jọ́ta Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ẹwà tó gbé dáwà lọ sí Tọ́ìf. Àwọn kèfèrí Tọ́ìfù wọ́n ríṣẹ́ láti Mákà yí pé ẹ má jẹ́ ó dọ́dọ̀ yín ẹ dẹ àwọn ọmọ yín sí ẹlé. Wọ́n wá dẹ àwọn ọmọ kéékèèké sí wọ́n wá bẹ̀rẹ̀ sí lẹ̀ lóko. Wọ́n lẹ̀ lóko títí ojúgun ẹ̀ fi ń ṣẹ̀jẹ̀. Àwọn Christian méjì tí wọ́n wà ní Tọ́ìf àwọn ni wọ́n lọ bá ń bi tó fẹ̀yìntì sí tó jókòó sí tó ń ṣàdúà wípé Allahumma ashku ilayka da'fa quwwati wa qillata hilati wa hawani 'ala an-nas ya arhamar rahimin ilahi ila man takiluni ila sadiqin ba'idin yatajahamuni aw ila aduwwin mallaktahu amri إن لم يكن بك غضب علي فلا أبالي ولكن عافيتك هي عوساؤني أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة من أن ينزل بي غضبك أو يحل علي سخطك لك العتب حتى ترضى ولا حول ولا قوة إلا بالله صلى الله عليه وسلم. Ọlọ́run ta ni ó fẹ́ fi mí lẹ̀ fún ta ni mo fẹ́ ké pè.
ṣé ọ̀rẹ́ kan tí ò mọ yìí mi ní kí n képe ni àbí ọ̀tá tí ó tún lé mi àmọ́ tí wọ́n Ọlọ́run ò bá bínú ọwọ́ kíá àdúrà tánẹ́bí ń ṣe bí tó ti fẹ̀yìn tí gi dàbí dùn tó wó kalẹ̀ làwọn Christian méjì wá bá wọ́n wá gbé èso inabu wá wọ́n wá ń bá nu ojúgun ẹsẹ̀ rẹ̀ tó ń ṣẹ̀jẹ̀ ni wọ́n wá sọ fún yín pé at-Taif lam ta'ud makanan aminan Taif tó wá yìí kò ń ṣèlú tó lè fọkànbalẹ̀ sí o bóyá tètè ya kúrò Christian ni wọ́n mọ̀ yí pé ànábì ni sallallahu alaihi wasallam. Kí ló ṣe táwa Christian ní tá a lè wò yẹn pẹ̀lú nǹkan tó wà nú ìwé wa ká embrace ara wa bẹ́ẹ̀ tí ẹgbà Ìsìlámù tẹ́kìrún àmọ́ ká má persecute ara wa. Allahu Akbar. A sọ pé dandandandan ká gbà fúnra wa. Ànábì ṣe bẹ́ẹ̀, àwọn Christian ṣe bẹ́ẹ̀ fún ànábì. Sallallahu alaihi wasallam. Ànábì wa Mẹ́dínà, àwọn Christian ní Nàìjíríà wá. Wọ́n wá bá ànábì ṣe conference nínú mọ́ṣáláṣí rẹ̀ Mẹ́dínà. Àsìkò ìjọsìn wọn wá tó, ànábì wa sọ pé ẹ bọ́ sí kọ́nà ń bẹ̀ ni. Kí ẹ ṣe ìjọsìn yìí. Nínú mọ́ṣáláṣí ànábì ni wọ́n ti ṣe ìjọsìn wọn. Sallallahu alaihi wasallam. Àwa Mùsùlùmí lè ní tá ń pera ní alùsúnnà. Súnnà èyún ni kí ló ṣe táà kí tẹ̀lérú súnnà bẹ́ẹ̀. Ṣá lè gba Christian láàyè. Ṣọ́gbà Mùsùlùmí láàyè náà. Mùsùlùmí tí ò sínú ọ̀rọ̀ tiẹ̀ tí kìláàfù ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́dì láti pa. Ṣóhun la fẹ́ wí ni.